ìparí ọdún 2025 ní òkìkí ọkùnrin ọmọ Ghana kan Evans Ẹ̀sùn táwọn èèyàn mọ̀ sí Ebonua ó mọ̀ ló mọ̀ bú jáde nígbà tó kéde pé ayé yóò mọ̀ wá sópin ní ọjọ́ ọdún kérésìmesì tó kọjá. Ebonua kò mọ̀ sọ bẹ́ẹ̀ lásán, ó mọ̀ tó ń kan ọkọ̀ ńlá bíi ti ìgbé ayé inú àti inú bíbélì, ó sì ní káwọn tí kò bá fẹ́ ṣègbé kí wọ́n tètè wá wọ ọkọ̀ náà kí wọ́n tó parẹ́ máyé o. ó lóun gba ìran kan láti òkè wá pé àròdá òjò kan yóò máa rọ̀ fún ọdún 3 gbáko, èyí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ ọdún kérésì tó kọjá. ìdí èyí náà ń ló ní òun fi kan ọkọ̀ ìgbàlà náà bí Olúwa ṣe pa òun láṣẹ láti dènà ìjìyà ọdún 3 náà. bí ọjọ́ kérésì ṣe ń súnmọ́lé, àwọn kìrìsìtẹ́nì kan wọ́n mọ̀ tú yáàyà jáde lọ síbi ọkọ̀ Ebonua, wọ́n fẹ́ wọlé kí ẹ̀kún omi kó má bàa pa wọ́n o. lọ́jọ́ tí kérésì mọ̀ kú ọ̀la, Ebonua ó sọ fún wọn pé òun kò tí ì parí ọkọ̀ náà, ó ní ó kù díẹ̀ kó parí, ṣùgbọ́n ìran tí pásítọ̀ náà mọ̀ rí kò mọ̀ padà wá sí ìmúṣẹ. ayé kò parẹ́ ní ọjọ́ 25 oṣù kejìlá ọdún 2025, bẹ́ẹ̀ ni òjò kankan kò dẹ̀rọ̀ gẹ́gẹ́ bó ṣe sọ pé òjò yóò máa rọ̀ fún ọdún 3. nígbà náà òun ló sì sọ fún wọn pé òun ti gba ìran mìíràn láti òkè wá tó ní òjò náà kò ní rọ̀ mọ́. Ebonua ní síbẹ̀ Olúwa ní kóun tún kan ọkọ̀ púpọ̀ sí i. báwo ni pásítọ̀ ṣe dèrò àhámọ́ lẹ́yìn ìríran tó padà já sí ìran èké náà? àwọn aláṣẹ ilẹ̀ Ghana wọ́n fa ọ̀rọ̀ náà lé àwọn agbófinró lọ́wọ́. ẹ̀ka tó rí sí ohun tó ń lọ lórí ayélujára ó mọ̀ ló mọ̀ náwó gan Ebonua ní ọjọ́ tí 2025 parí gan. agbègbè Wejagbawe ní Accra ò ní wọ́n ti mú un lásìkò tó ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí ayélujára. ibẹ̀ ló má gbàdé kóòtù ilẹ̀ Ghana kan Adenta Circuit Court ní ọjọ́ 2 oṣù kínní ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí. níbi ìgbẹ́jọ́ náà tí adájọ́ Angela Atache tó mà gbọ́, ó ní wọ́n ti fi ẹ̀sùn gbígbé ìròyìn èké jáde, ó ní wọ́n fi kan pásítọ̀ náà pẹ̀lú àlàyé pé ó mà kó ìbẹ̀rùbojo ó kó bá ọ̀pọ̀ àwọn èèyàn láàrin oṣù kẹjọ sí ìkejìlá ọdún 2025. ó ní ilé ẹjọ́ sọ pé Ebonua òun ló fi gbé àwọn ìrìn èké yìí jáde lórí Facebook, TikTok, Instagram, YouTube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. adarí ìwádìí ọ̀tẹlẹ̀múyẹ́ Zezewonu ó ṣàlàyé pé ẹnìkan ó digbá di agbọ̀n rẹ̀ láti Liberia ó wá sí Ghana láti wọ ọkọ̀ Ebonua tí gbogbo rẹ̀ sì padà já sí irọ́. ìwádìí wá fìdí ẹ̀ múlẹ̀ pé Ebonua kì í ṣe òjíṣẹ́ Olúwa. ilé ẹ̀kọ́ aládàáni kan ó mọ̀ ló máa ń bá wọn sọ, ó sì ní ìwé ẹ̀rí HND láti ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Accra. nígbà tó ń gbé ìdájọ́ kalẹ̀ kà, adájọ́ Angela Atache ó máa pàṣẹ pé kí Ebonua kó wà ní àhámọ́ fún oṣù 2 náà. yàtọ̀ sí èyí, ó ní kí wọ́n lọ sí àyẹ̀wò ọpọlọ fún ọkùnrin náà láti mọ̀ bóyá ìlera rẹ̀ ó mọ̀ pé lápá ibẹ̀ yẹn ilé ìwòsàn ìtọ́jú ọpọlọ Pantan Psychiatric Hospital ní adájọ́ ní kí wọ́n máa gbé lọ ṣáájú ìgbẹ́jọ́ mìíràn tí yóò wáyé ní ọjọ́ 16 oṣù kínní ọdún 2026. àyẹ̀wò yìí ó ní ìrètí wà pé yóò ran ìgbẹ́jọ́ yìí ó ní yóò ràn lọ́wọ́ o. kọ́lọ́ ọbẹ̀ Elédùmarè kó ṣàánú. àdúrà àgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ látàárọ̀ o, èmi àti ń rèé a máa ráàánú gbà lágbára Olúwa wa o.